bá mi kí ànábì ní. Fàgbèfèrè dùnúbì. Ọgbà yóò bàdá yín làwọ̀. Ìṣàánì. Ó sì fara nira rẹ̀. Fàgbèfèrè dùnúbì. Mo lọ wí. Thumma aslih ìṣàánì. A kí gbogbo àwọn wo àwọn àfáà wa pátápátá. Àfáà wa pátápátá. Bẹ́ẹ̀ mi ti wí inú pátápátá ni mo sọ. Yányá. Láì dé nìkan sí. Yóò dáa fún ọ. Àmín. Àwọn oṣù dẹ́ nìkan sí àti wọ́n ṣe gbọ́dọ̀ pàápàá. Àwọn tẹnu wò gbá kárí àlébù wọn. Bẹ́ẹ̀ni. Bọ́lá ti bẹ̀rẹ̀. Bọ́lá ti bẹ̀rẹ̀. Bọ̀dọ̀ bá dé. Bọ́lá dé. Mùsùlùmí man ahsana sunna. من أحسن ظن في الله الكريم وفي رسوله كان مكتوبا من الشرفاء ومن أحب صحاب المصطفى فله جنات عدن يرى في ظلها غرفا ومن يكن باغدا فيهم فإن له نار الجحيم ويدحي باكيا أسفا فيهم نجوم الهدى في كل مظلمة والله حسبي فيما قلته وكفى من أحسن الظن في الله الكريم وفيه Àwọn àfáà wa. Àwọn àfáà wa. Láti bí ó ti bẹ̀rẹ̀ lọ́hùn. Àwọn àfáà wa àkọ́kọ́ làwọn sàábẹ̀ Ànábì Muhammad. من أحسن الظن في الله الكريم وفيه Àwọn tí wọn ò lọlé kéwù mí juwájú Ànábì lọ. Lọ́jọ́ yòówù ẹ̀ fẹ́ ní mí là. رسولي كان مكتوبا من الشرفاء رسولي كان مكتوبا من الشرفاء. Àwọn tó ṣe pé wọ́n là Ànábì sọ báyìí. Ṣé máa jòkó wájú Ànábì títí rárọ̀ yìí fún wa pé wọ́n ń sírí òkè? Wọ́n máa dorí kòrò bí ìgbà tí ẹyẹ tó bá bà lórí igi tí ò lè sírí báyìí ni. من أحسن الظن في الله الكريم وفيه رسولي كان مكتوبا من الشرفاء رسولي كان مكتوبا من الشرفاء. Gbogbo ẹni yòówù tí ò bá ti ron tí ò dáa nípa Ọlọ́run tó rò dáadáa pé ọba àwọn ọba dáadáa ni tó sì mọ̀ pé Ànábì Muhammad ẹni ire ni. كان مكتوبا من الشرفاء. Tí ọkàn rẹ̀ tí ò gún sànnábì ẹni tọ́kàn rẹ̀ ò gún sọ́nà a tún wá la ọkàn rẹ̀ dákẹ́ wò mí dáadáa gbọ́dọ̀ wò mí pa àlálẹ́ yìí. رسولي كان مكتوبا من الشرفاء. Wọ́n tún wá dákọ̀ Ànábì kò yín mú. Kò kátìrà níbi tí ó rí àlébù Ànábì. Gbogbo ohun tí yẹn mú ò jẹ́ láyé tó bá yẹ ká ọ̀rọ̀ débi bí Ànábì ò dá lọ́dọ̀ òun. Ó ti ṣàgbákò. Nǹkan ti ṣe. Jàmá.
èèyàn ṣe túlé níbi tí ó rí àṣìṣe irú ànábì ẹ bá yóò bó rẹ. من أحسن ظن في الله الكريم وفيه رسولي كان مكتوبا من الشرفاء. nínú ṣùrọ̀fà ni ó wà iná ò ní jó ní jẹ́bà. ومن أحب صحاب المصطفى فله. gbogbo ẹni náà ẹ gbọ́ tó fẹ́ràn àwọn sàábì ànábì ṣe ìbínú bàbá sí mo ní mọ́ ọ̀nà bí ló jẹ́ ní àwọn ọmọ kéwù àkọ́kọ́ tí wọ́n di àfa àgbà fáwa àwọn tí wọ́n bá ànábì báyìí wọ́n sì gba ọ̀rọ̀ lẹ́nu ànábì wọ́n jọ jagun ní ẹlòmíì ò lọ́wọ́ mọ́ nítorí ànábì torí Islam ẹlòmíì ò níyàwó mọ́ wọ́n pa mọ̀lẹ́bí ẹlòmíì rẹ̀ ẹlòmíì gba ọgbẹ́ tí ò san lọ́jọ́ òkú rẹ̀. ومن أحب صحاب المصطفى فله. ẹni náà tó bá fẹ́ràn àwọn sàhábà nábì. له جنات عدن يرى في ظلها غرفا. جنات عدن يرى في ظلها غرفا. tó fẹ́ràn àwọn sàhábà èèyàn bẹ́ẹ̀ dákun ẹ má kẹ́ ọ níbi tí ò dáa ẹ ti fẹ́ kẹ́ ọ níbi tí ò dáa bẹ́ẹ̀ bá kẹ́ ọ níbi tí ò dáa kò ní pàdé Ọlọ́run dáadáa. ẹ má kẹ́ ọ níbi tí ò dáa àwọn tá a tó ká sọ àlébù wọn àwọn tó kọ́ kalẹ̀ kí wọ́n rìgírẹ́tì ẹ̀. من أحب صحاب المصطفى فله. ẹ má jà kẹ́ ọ níbi tí ò dáa jẹ́mọ́ bá ti wáyé ní náà tá a lè kọ̀tàn tí ó kọ́ àlébù bàbá rẹ̀. bàbá àgbo yín mu tí wọ́n yí mọ́lẹ̀ ni. جنات عدن. pẹ̀lú kọ́tàn bàbá rẹ̀ tó ní máa ń nà yá àwọn. bàbá nítorí tó kù tí kú dà ti máa kọ ọ̀rọ̀ òkú pé báyìí lòkú ṣe ta ló kọ ní pé bàbá àwọn olú yá ń pa. tó fi lè mú wa táwọn fàṣírí òbí wa pamọ́ ẹ̀ tú àṣírí sáadé. جنات عدن يرى في ظلها غرفا. ومن يكن باغدا فيهم فإن له. gbogbo ẹni náà tó bá ẹ̀jẹ̀ àwọn sáadé wọn ò yẹ nìkan kan lẹ̀ tó kórìíra wọn mọ́ sọ. نار الجحيم ويضحي باكيا أسفا. فيهم نجوم الهدى. àwọn ìràwọ̀ tá a fi mọ́lẹ̀ lónìí àwọn ní àgbàdo rẹ̀ ti lára Nabi Muhammad. في كل مظلمة. gbogbo tí ń jó kúkú ayé àwọn náà tàn mọ́lẹ̀ sí. ìwé ń bẹ tí ẹ kún nígbà tó gé méjì dédé. والله حسبي فيما قلت وكفى. ó ní mo kẹ́ tí mo sọ lé Ọlọ́run ti tó mi. والله حسبي فيما قلت وكفى. àmọ̀ pé yóò kanra. àwọn tó ṣe pa abẹ́ sọ̀rọ̀ wọn lálẹ́ yìí. ó kí àwọn ẹnẹ́bí àti wọn sábẹ́ ẹnẹ́bí. هم صحابة خير الخليق أيدهم. ẹ ti lárùn kẹ́ mọ́ yóò mú ẹnẹ́bí jù. رب السماء بتوفيق وإيثار. àwọn táwọn wí yìí lónìí. هم àwọn kí ni. صحابة
خير الخلق أيدهم. Ẹgbẹ́gbẹ́ ni wọ́n ní ẹ̀bá ànábì sọ̀rẹ́ ni wọ́n jẹ́ sàhábì ànábì ẹ̀mẹ̀wà ànábì. أيدهم رب السماء. Fúnra Ọlọ́run ló kún wọn lọ́wọ́. بتوفيق وإيثار. Wọ́n ṣe kòńgẹ́ ìyọnu Ọlọ́run. Wà Ifá wọ́n sì lápá. Ẹ gbọ́dọ̀ pìtẹ́ ẹ̀sìn kẹ́kọ̀ọ́ fọkàn wọn sí. Wọ́n lórí pa. Orí pa tí ò lè parẹ́. فحبه واجب. Fàáhùn ẹ̀wì. واجب. Ẹ̀lẹ́gbẹ̀nulẹ̀. يشفي السقيم به. Ẹ̀jẹ̀ fúnfà ìròyìn wá wù ẹ̀ tí gbẹ̀nu yín lẹ́lẹ̀. فحبه واجب. يشفي السقيم به. Kéèyàn fẹ́ràn sàábẹ́. Ẹ̀yin tẹ́ bẹ wá sí lálẹ́. Wájibun. Ọ̀ràn yẹn ni. فحبه واجب. يشفي السقيم به. Dásílíkì yóò yá. فمن أحبهم ينجو من النار. Ẹ̀bẹ̀ wúlò dákùn. فمن أحبهم ينجو من النار. Ọ̀bẹ̀lẹ̀ kí ló dé tí wò sọ̀rọ̀ lálẹ́ yìí? فحبه واجب. Ló ń ṣe é. يشفي السقيم به. Kéèyàn fẹ́ràn wọn. Kó fẹ́ràn sàhábà. Wájibun. Hafa'umullahu. Ẹ̀gbọ́ birrahma warridwan. Birrahmat warridwan. Àwọn tó ṣe pé fúnra Ọlọ́run ló fi ìkẹ́ rẹ̀ àti ìyọ́nú rẹ̀ ó gbé fún ẹ̀kan tó kú ni. Látàyé láti rí ìyọ́nú tọ́lọ́run ọba. فحبه واجب. يشفي السقيم به. Ẹ dákun. Àwọn tí mo ń wí lálẹ́ yìí. Fúnra Ọlọ́run ló fi àánú rẹ̀ bọ́n lò. Pé àṣẹfẹ́ dààmú lẹ́yìn ànábì. Ẹ ti ọmọ yín kú lẹ́yìn ànábì. Mọ̀lẹ́bí yín rún lẹ́yìn ànábì. Wọ́n lé kúrin lẹ́yìn ànábì. Wọ́n sá iná àdá wọn kún in lọ́kọ̀. Wọ́n sun in níná. Ẹ kàn sọ̀rọ̀ yẹn padà. Ẹ gbọ́ Ọlọ́run wa ní mo fún yín ní àánú mi látàyé. Wọ́n lè tọ́ wa. Mo yọ́nú sí yín. وخصهم بحسن الأدب والإيمان والإسلام. Ọlọ́run wá ṣà wọ́n lẹ́ṣà. Wọ́n ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ tí wọ́n ní nítòsí bí wọ́n ní Muhammadu Rasulullah. والذين معه أشداء على الكفار رحماء بينهم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله. والذين معه أشداء على الكفار. Ànábì Muhammad. والذين معه أشداء على الكفار. Àtàwọn kọ̀mpánì àwọn tí wọ́n ń pa Ànábì Muhammad. Ashiddaa'u 'ala al-kuffar. Wọ́n lé koko báwọn kèfèrí. Mùsùlùmí ò gbọ́dọ̀ lé mára ògbólẹ̀ tí kásà tí ò dáa. Ọmọ ìyá ẹ̀sìn mo lẹ fi sí. Ọmọ ìyá ẹ̀sìn tá a wá lé koko mọ́ra wa. Ẹ dákun ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ mi bẹ tẹ́ bá sọ kì í ṣàfà nìkan ní gbọ́. Ọ̀rọ̀ mi bẹ tẹ́ bá sọ kì í ṣe mùsùlùmí nìkan ní gbọ́. Ẹ ti sí ìdí ìsìlámù náà. Àwọn sàábẹ́tà mi ń ṣe yànga ẹ̀ wá ń pìtàn ẹgbẹ́ ní ìbàjẹ́ ni ẹ̀. Pẹ̀lú tí ìsìn mùsùlùmí bá lè gbà ní ìsìn, àmà ni wọ́n ń rí ẹ̀sìn wà fún.
táǹsì di ara wọn lẹ̀ tí wàá sàwà. bó o lọ wí. والذين معه أشداء على الكفار. bàbá àwọn yẹn wọn ò gbógun tira wọn a sì dáhùn alẹ́ kò fà á. àwọn tí ò gba tànàbì ni wọ́n bá jà. wọn ò yẹ ń kúrẹ́ mọ́. أشداء على الكفار أشداء على الكفار. ogun tá a gbé tira wọn lónìí. àwọn tá a jogún sílámù lọ́wọ́ wọn ò gbé tira wọn. bàbá dùdú gbélé bàbá kọ́kọ́ gbélé balẹ̀ lè mọ́mú gbélé bàbá sàkóso gbélé ewu lè làjà fún ẹ rí. kálukú ń ṣe dáwọ́dà rẹ̀ ìgbà sì dùn fún wa. àwọn apàwọ́pọ̀ wọ́n ní ìsìlámù gbé lókè. رحماء بينهم رحماء بينهم رحماء بينهم رحماء بينهم. bọ́ọ̀lù ẹtí àgbọ̀ ọlọ́mọ tí ó bàjẹ́ fún ẹ. àmín. bákẹ́ ọ̀sìn bákẹ́ ọ̀bà àgbà sí. bákẹ́ ọ̀bà alágége sí. bákẹ́ ọ̀bà alágbàjì sí. àwọn afá ńláńlá bá kẹ́ wọn Masalati. àwọn afá ńláńlá ọlọ́ọ̀bà kẹ́ wọn sí. bàbá wàlúùkìdé wọn bá kẹ́ wọn sí. bírú ọlọ́ọ̀bà kẹ́ wọn sí. bákẹ́ wọn bá tiwa náà ti àbíyá. níjọ́ náà lọ́hùn. ruhamau hamza bainahum. ruhamau bainahum. láàrin wọn jọ náà. wọ́n sọ abẹ́rẹ́ tá ìwé yìí. àánú ara wọn ni wọ́n ń ṣe. Usman àti Umar. wọ́n ti pàdé níwájú ànábì rí. sallallahu alaihi wasallam. àsùkò àṣírí wa tó ẹ̀gbọ́. Umar wọn sọ fún Usman pé ṣáájú ọkírun. sọ́ni rárá ìwọ ni ọ ṣáájú ọkírun. àméjì wa ń tì. n lè kírun tiẹ̀ n lè kírun ṣáájú rẹ̀ gbà tí wọ́n gba Islam látò lè pèrún jákè. ìwọ lọ́lọ́run fi pé Islam ẹ̀gbọ́ dábìlò dáadáa wọ́n àhásà lọ́wọ́ bí ká dìínà ẹ̀sìn ńláńlá bó ṣe láàrú baríkà tó yìí wọ́n lọ́wọ́ fi kọ́ ìsìlámù lé wọ́n Umaru ní ní ṣáájú wọ́n máa gbé wọn kalẹ̀ fún ànábì tiẹ̀ ni àwọn akpọ̀ra wọn lè ruhamau bainahum. gbọ́ mi yé. àwọn akpọ̀ra wọn lé. sáfà akpọ̀ra wọn lé wọn lónìí. ibi tó ké tó kù sílẹ̀ ẹ̀ máa sọ. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wákàtí mẹ́fà ọ̀kan tí ò rí pé náà lẹ́wọ̀n aránú mọ́. pẹ̀lú fóònù yín tí ò rí náà. ruhamau bainahum ruhamau bainahum. kódà méjì àtàrà wọn ẹni kí tó ní Abubakar àti Sidi Ali wọ́n ti pàdé rí lẹ́nu ọ̀nà tí a fẹ́ kírun. àníwájú báyìí ó ní bàbá ẹ ṣáájú. Sidi Abubakar wa ni kò ní ṣáájú. ó ní kí ló dé dàbí ní ṣáájú ó ní wọ̀dẹ̀ jẹ́ ànábì. bàbá àti bàbá tó bí ànábì ọ̀kan náà ni wọ́n. àti pé ọ̀sẹ̀ borí tiẹ̀ kéèké lọ ti gbà sílámù bí ọmọ ọdún 8 sí 9 lọ ti gbà sílámù àwa ti lọ ọ̀nà bá rògbò ká tó padà wá. àdínà wa ni òní ṣáájú yìí
ẹ̀gbọ́n nínú àwọn tó bàlágà tó dàgbà láyé ẹ̀yin làkọ́kọ́ mùsùlùmí. رحماء بينهم kí ló tẹ́ yorùbá nẹ́bí. رحماء بينهم wí dáadáa. رحماء بينهم. ibi táyé sọ̀tẹ̀dẹ́ lónìí ìmáàmù ní tí ilé ti ṣáájú méjì alhamdulilayi akbar lọ́bùrù ẹ sì ní pé sálù àlá lọ àlù àlá rẹ gbọ́dọ̀ já wọn ní adúrò lẹni wọn kàn ti yan nìkan tí òkè ń yọrí ń bá bẹ̀rẹ̀ ń tiẹ̀ ǹjẹ́ kó tiẹ̀ wá kéwú ó kàn wọ́n náà láwùjọ kéfà báyìí ó bá dé alẹ́ yìí sálám ní kí lẹ́yìn kéwú bọ́lá ti sọ kalẹ̀ káwá lọ. yóò dé dúró nù aṣáájú yóò sì lè dúró dé ẹ wọ́n bí ẹ ṣe ń fúnra wọn ní kíni jàmọ́ ẹ dábì lóhùn wọ́n ń fúnra wọn lọ́wọ́ ọ̀wọ̀ dàbọ̀ láàrin àfa lónìí. ṣé ń tẹ̀lé mi abẹ́ ń tẹ̀lé mi orú kí lọ pé. رحماء بينهم رحماء بينهم. wọ́n sọ hábà tẹ̀rí yẹn jẹ̀mọ́ ní náà lẹ́yìn ọlọ́run àtàlẹ́bí tọ́lá sọ pé mo ti fojú fò ọrùn gbogbo nǹkan ẹ̀mẹ́ni tó pé wá. wọn ò mọ dá mi lóhùn máa ká máa lọ nígbà wọn. yorùbá nàbí máa صلى الله عليه وسلم. bó lọ wí. رحماء بينهم máa fọ sọ́ra yìí fún mi. رحماء بينهم رحماء بينهم. bàbá tí mo lọ lálẹ́ yìí kí ló dé tá a lè fi hàn tó lọ kalẹ̀. lahum a'maluhum wa lana a'maluna. wọ́n ti lọ pẹ̀lú ìgbà wọn. àwa sì ká àdájọ́ wọn fílẹ̀ pẹ̀lú ọlọ́run. wa lana a'maluna. ntàwa náà ṣẹlẹ̀ kò lè bá a sírò rẹ̀ kálukú pàdé ṣẹlẹ̀ níwájú ọlọ́run. kí ló dé tá a lọ gbá research gẹ́gẹ́ bí àdébì sì ń sọ dáadáa wọn. ìbáṣepọ̀ mú àdébì òní sọ̀fọ̀. رحماء بينهم رحماء بينهم. kí ló dé tẹ́ yorùbá àdébì dáadáa. wọ́n jòkó pẹ̀lú ànábì ìjọ kan àwọn èèyàn jòkó tó pọ̀ ànábì ànábì Muhammad. رحماء بينهم. kọ́nà ọ̀rọ̀ yìí ẹ má fojú di àbúrò rẹ̀ ló gbà wá. gbogbo tí wọ́n ń kọ́ tàwọn sàábé tí wọ́n ń yọ àlékún wọn ti ń kọ́ tí làtẹ́ni kọ̀ọ̀kan wá kà sáàmù bóyá ọlọ́tẹ̀ wọn ló kọ́. tí ò gba tiwọn bóyá ló kọ́. gbogbo bá ti ń bá ká ẹni tí ò gba ti mi ò ní sọ dáadáa. ọ̀rọ̀ gidi oníjà ìlẹ́nu rẹ̀. ẹni tí ò fẹ́ lè ní sọ dáadáa yìí ni. kí ló dé táwọn ẹbí gan sọ pé èèyàn bú ni ẹ. tó fi ní láti aṣọ́gbó aṣáábì ẹ̀kọ́ famansa bahun fa alayhi la'natullahi wal malaika wan nas ajma'in. ó lè mí ní abá ló gbà èmi wọ́n ń bẹ ni wọ́n lọ ni ẹ gbọ́dọ̀ bú wọn. ẹ gbọ́dọ̀ bú wọn. ìṣòro ìbú lọ́dọ̀ yìí. wọ́n bú wọn. ẹ̀wọ̀n bú wọn. n ta ni tírìtì pọ̀ ilé ọtí ti pọ̀ jùlé mọ́ṣáláṣí lọ nísìn ẹ mọ tírìtì yín lọ ọmọ ẹ sí òwò ẹ̀wù ẹ kó ọkọ olóko àánú gbogbo obìnrin tí ò lọ́kọ mọ́ àwọn abilékọ tí ò lọ́kọ lé single mother lẹ́mọ̀ lórí kìíní nísìn single kí ni ẹ single fún. TikTok wọn ayọ gbogbo ara lẹ ẹja fèsì wọn kárí ẹgbẹ padà àwọn tọ́lọ̀ tí bẹ̀rẹ̀ ọtí yà lọ́wọ́ ànihùn wàrọ̀ tó ànihùn ẹ má tulè wọn ká mọ́.
Wọ́n tọ́ bọ̀ wọ́n. ẹ má tọ́ bọ̀. Wọ́n tọ́ bọ̀. èèwọ̀ ni ká tọ́ bọ̀. Èèwọ̀ ni. because àwọn tá à ń gbé wọn ṣe bá wọn ṣàwọ lórí méjì sọ̀rọ̀ yìí lẹ́yìn lẹ́bi tọ́lá ń fọ ọkàn rẹ̀ mọ́ ní kékeré wọ́n tún fọ́ ńgbà tí ó gbà ṣẹ́ jíjẹ́ wọ́n tún fọ́ ńgbà tó lọ ọ̀dọ̀ ọlọ́ṣẹ́ fọ́ ti amọ́. gbogbo ohun tẹ́ ẹ bá ní wọ́n ṣe mi ò ta kú ṣùgbọ́n kò gbẹ̀rù yín. ẹ tẹ́ bá sọ àléébù ẹnìkan yìí tani wọ́n sọ ní bàbá rẹ tí ò ní dákú tí yẹn lọ́rùn. àṣẹfẹ́ wọn ò lọ́mọ láàrin wa tó lè là inú kùmọ̀ lórí bí bàbá mi lẹ̀ ń bù yìí tí ó wọ ilé ẹjọ́ àwọn tí ò tún wa tí ó ń búrò ní ayé lónìí ẹ̀ mọ ẹjọ́ tẹ̀ ti pè é yàn ẹni tẹ̀ torí wọn pẹjọ́ ìṣàtọ̀ àṣàdé. sáà ni máa sọ̀rọ̀ lọ. رحماء بينهم رحماء بينهم. جماعة إن الله تعالى عز وجل فرض عليكم حب أبي بكر وعمر وعثمان وعلي كما افترض عليكم الصلاة والزكاة والصوم والحج. Ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn fún yín. Kẹfẹ́rẹ́ Abubakar ẹsẹ̀ lẹ́ni. Kẹfẹ́rẹ́ Umar odi mélòó. Kẹfẹ́rẹ́ Usman odi mélòó. Kẹfẹ́rẹ́ Ali odi mélòó. Gẹ́gẹ́ bó ṣe ṣe ìrun, àwẹ̀, zaka, maka, hajj. Bó ṣe ṣe lọ́rọ̀ yẹn fún yín. Lọ́rọ̀ ṣe lọ́rọ̀ yẹn fún yín ló ṣe kẹfẹ́rẹ́ wọn lọ́rọ̀ yẹn fún yín. Ọlọ́run wọ́n sí lọ́rọ̀ àyàn yìí ọwọ́ àdúgbò wa dákẹ́ fọmọnà àbùgádà wáhídà mínìhùn ibi tọ́lọ̀ tí wọ́n sun agbọ́ ni kéde máa rú ìjà tá a jà ó lẹ́nu tó bá yẹ éètì ẹnìkan nù wọn nínú mẹ́rẹ̀ẹ̀rin tọ́lẹ̀ nìkan lọ bá lọ ọ̀bẹ nìkan lọ ẹ padà bí tẹ́ wá. ẹ tó bá yẹ éètì ẹnìkan. Gbogbo yẹn tẹ́jú mọ́ mi lálẹ́ yìí. Ẹni bá ilé éètì ẹnìkan nínú wọn. Ó dàbí ẹ̀ bàbá ńlá mẹ́sẹ̀ẹ̀sán. Kẹ́nìkan wá ní bàbá kan ló fẹ́ràn kò fẹ́ràn mẹ́sẹ̀ẹ̀sán kò ní rí lèmi wọ̀. Wọ́n tó bí mi nù ọ́ tún lè mi. Tá a bá ti yà kánú ọ̀mẹ́rẹ̀ẹ̀rin ẹ fẹ́ wó ìsìlámù lulẹ̀ nù. Gbogbo ọ̀nà nípa tẹ́ kó lára nẹ́bí. Kárẹ́bí tó lè pè é ní olóríire. Nínú mẹ́rẹ̀ẹ̀rin tá a dá ọkọ̀ ìwọ là nẹ́bí láàánà fúnra rẹ̀. Sallallahu alayhi wa sallam. Àtìkú náà ti gbé kámẹ́rà yìí wá ní ìsìn kí ló kọ́ ní ìsìn yìí. Zulẹ́sì ni Noah Mutili TV Èkó náà ti gbé kámẹ́rà yìí wá ní ìsìn. Láti Èkó ni a ti wá. Ìwọ ọlọ́fà ìwọ tó wà lọ́fà fóònù rẹ̀ fi rìkọ́dù tó darí. Ojú tì ọ́. Ruhamau bainahum. Ó ní fóònù lápò kò ní kárò èyí o. Ruhamau bainahum. Ànábì wa ń sọ. Ànábì ni ẹ máa dẹ̀yìn mi rú. Ẹtúbà ilé éètì ẹnìkan péré nínú wọn. Tí ò bá mi fẹ́ ọ bí mo ṣe fẹ́ wọn. Ló mọ wọn jẹ́ Jésù fò. Ẹ dá mi lóhùn. Àmín. Lámìyá kí bá ló lọ òun làwọn sọ̀la. Ànábì ní ìrọ̀rẹ́ lọ. Ẹ dá mi lóhùn. Wọ́n náà zaka. Wọ́n náà sọ̀wọ́ ma. Wọ́n náà hajja. Dàmínú. Ẹ má jà dára wọn lẹ́sìnù. Ẹ tiẹ̀ dákìlá fẹ́ gbà. Mo ti sọ méjì tí ẹ kíyèsí. Kéwù àárín àfa sáfà wà. Ṣé wọ́n lọ lórí íńtánẹ́ẹ̀tì?
ẹ mú họ́ọ̀lù gidi gan conference hall tó tóbi ẹ wá lọ fà á níbẹ̀. because àṣírí ẹ̀ ń tẹ́ ẹ fẹ́ tú yìí ẹ fẹ́ tú láti Islam ni. ẹni kí n mú díẹ̀ wá àwọn tí wọ́n ti ń gbọ́ wá sí káàkiri ṣe gbọ́ ìjà Abubakar ló ti ní fans kò ní fẹ́ kó sọ pé Usman sọ báyìí kò ní fẹ́ kó sọ pé lágbájá sọ báyìí àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lọ́la tí wọ́n bá ìdàgbà sórí tàfárúkù yìí nǹkan dé. wúyẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ẹ̀ ń tún kí ó dára wọn tó hàn ẹ̀ ń sọ ọ̀rọ̀ tó ní agbára gbogbo tá a lè ké ìlàkè wà láì dáadáa a sì rí náà rí kì í ṣe bá ń jánu ẹja sí tíra